pé ó kéfèé ló wá yóò láìkẹ́ kó lè láìkẹ́ ẹ fi ìwà pé àwọn èèyàn sẹ́ ẹ má fi jàgídíjàgan pé àwọn èèyàn sẹ́sìn mọ́ ṣe àwọn olè tó kó sẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ẹgbẹ́ kẹbìjọ dálọ́dù ẹwọ ìwà wèrè ìwà tí ò bá lákàyè ààrẹ pa kírísítẹ̀nì rẹ o bẹ́ẹ̀ sì ni àwọn àkídà tọ̀hún ẹ̀wọ̀n tí ẹ fẹ́ gbọ́ kírísítẹ̀nì rárá ẹni tí ò fẹ́ gbọ́ ṣíà ó ṣàlàyé pé nítorí ṣe dáadáa mọ́ ìgbé rìsáàlà jẹ́ta jẹ́ wa Muhammad ìgbé rìsáàlà àwọn ẹbí ẹ̀ ló kọ́kọ́ bìtẹ́ ẹ̀ lọ gbọ́dà ilé ṣe dáadáa mọ́ ìgbé rìsáàlà ẹ̀ àwọn ọlọ́rin ló kọ́kọ́ dà wọ́n àwọn ọlọ́rin so àwọn north àwọn náà dà wọ́n ọwọ́ Yorùbá bá tó sọ wípé gbógun lé ò bá parí dòdó ò lè parí ṣẹ́kúlé gbógunlé àbí ìkúlé ò bá parí dòdó ò lè parí èyí òwú lọ́dí ọba ní tí àwọn èyí òwú kẹta bá tí èyàn bá ní lọ́wọ́ tí èyàn bá táwọn tó wà lẹ́yìn àbáwọn tó jẹ́ kìíní tó bá ti dàntọ́rú fún yàn lẹ́yìn àti lọ́wájú lágbára wọ́n bá nǹkan ẹjẹ́ lọ́jọ́ sí pé nǹkan tó ṣe kàdá náà ti sọ nípa rìsáàlà àwọn àtàwọn kírísítẹ̀nì a nílì láti gbéta àríṣù sílé ní pẹ̀lú wọn a lè pa kírísítẹ̀nì rẹ̀ o bẹ́ẹ̀ sì ni àwọn àkídà tọ̀hún ẹ̀wọ̀n tí ẹ̀fẹ́ gbọ́ kírísítẹ̀nì rárá ẹni tí ò fẹ́ gbọ́ ṣíà ṣe tí ò fẹ́ gbọ́ ṣíà ní òun fẹ́ gbọ́ kírísítẹ̀nì ṣíà tó ń ṣe kí ni òun kírun àdúgbò kírun ó lè jẹ́ sí pé àkídà rẹ̀ ní ó ní ààrẹ gbogbo alágbà gbogbo ní mímọ̀ gbà ní pé abẹ́ tó bá ṣe gbé yóò ní àkídà ṣíà àkídà tó dáni àkídà wọn ní ààrẹ ó ní problem nínú àkídà wọn wọ́n kírun so ẹni tí ò bá wá gbá ẹni tí ò rẹ́tì ẹni mọ̀ distract ní kí ló ṣẹlẹ̀ lọ́jọ́kọ́ ó distract ní tí ẹ bá ń sọ̀rọ̀ láì iṣẹ́ tí brain máa ń ṣe òun ní pé brain process nǹkan tó fẹ́ sọ ó àádẹ́ máa process àwọn tó ń sọ fún tó bá ti rí pé àwọn tó ń sọ nǹkan yẹn fún nǹkan kan tí ń change níbẹ̀ ó máa dá nǹkan process tó ń process brain yẹn ó máa dàrú so ẹgbọ́n lẹ́kọ̀ọ́ rẹ̀ tí ẹ bá ń sọ̀rọ̀ nínú nǹkan tó bá ẹ̀rọ gbogbo àwọn conferences nínú àwọn university tó bá fẹ́ ṣe conference wọ́n máa fún yín ní time tó bá ti fún yín time láti wọlé kẹgbẹ́ ti jókòó wọ́n máa tilẹ̀kùn mẹ́rin kò sí bó ṣe lè wà important tó wà tilẹ̀kùn mẹ́rin níjọ wọlé mọ́ because tó bá wọlé lásìkò tẹ́ni yẹn ń ṣe ìkọ́ ó lè dá pọ́lọ́ ìlú kó wò kíkà ló wọlé academic ò láìkẹ̀ gbogbo bẹ́ẹ̀ wá pọ́lé kí ó lẹ́yìn tó bá ń sọ nípa àwọn ẹni tí ò rẹ́dì láti bá mùsùlùmí gbé kò rẹ́dì láti bá mùsùlùmí jòkó mùsùlùmí wà lẹ́yìn pé tabá ṣàlàyé nǹkan fún yóò gbọ́ yé tá a bá fi ẹ̀ẹ̀lẹ̀ bá a sọ̀rọ̀ àwọn Yorùbá ní àìfẹ̀sọ̀ kéyèyè láàfin ẹni bá ní tó tí ẹ bá farabalẹ̀ kéyèyè ní ọwá farabalẹ̀ ké dáadáa wà ní tó bá bá ẹjẹ́ yèyè ọdún bá pàgbé yé àwọn èèyàn sàlọ̀ pẹ̀lú ṣẹ́ ọmọdé wá ní yé tí a gbé tó ní jó wọ́n bá wọn jó ọdún onílẹ̀ àìfẹ̀sọ̀ kéyèyè so àwọn tá a fẹ́ àwọn mùsùlùmí ẹnu níwà tẹ́lẹ̀ sí pé kò mọ́ ibi tọ́lọ̀ wọn bá darí ẹ̀sìn ní ẹ̀jẹ́ bá sọ̀rọ̀ ó lè gbọ́ yé náà àwa yìí náà ìgbàgbọ́ tí wá náà gbàtọ́ báyìí mọ̀tàkọ̀dá ti wá ìmẹ́ni wọn gbàtọ́ báyìí a ní ẹ̀mú ká máa tó ìmẹ́ni wá ṣe ni mọ̀tàkọ̀dá ti wá gbìyànjú kúnlẹ̀ yọ́mìn ìtàbá rẹ̀ fún táwọn gbélé ìta ṣe ní ọ̀dá ajúlẹ̀ ìtàbá rẹ̀ fún táwọn gbélé ìta á fi ámù mọ́tàzì tako súnà mọ́tàzì gẹ́gẹ́gẹ́ ló gbé súnà lọ́wọ́ báyìí oníṣẹ́kadà mọ̀ gbé lọ́wọ́ wọ́n tí wá láti dé ní wípé ẹgbẹ́ tako markaz sìrànàtì yẹn ó ti wá ibi tí bàbá wa bá iṣẹ́ dé táwà fẹ́ máa bá iṣẹ́ yẹn lọ ẹtù fẹ́ dáwà padà sẹ́yìn kí bàbá tó kú èyí tí wọ́n sọ títí tí wọ́n fi ṣíwọ́ báyìí ni kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ iṣẹ́ kájọ́ kan làwa ń ṣe àwọn kan ní àwa lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe kájọ́ kan làwa ń ṣe
iṣẹ́ káàjọ kan làwa ń sọ ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ iṣẹ́ káàjọ kan làwa ń ṣe ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ àwọn pẹ̀lú ìyàwó lọ́kọ̀ọ̀kọ̀ káàjọ kan làwa ń ṣe. ẹ̀rí lónìí káàjọ kan làwa ń ṣe káàjọ kan làwa ń ṣe iṣẹ́ káàjọ kan làwa ń ṣe ọ̀rọ̀ káàjọ kan làwa ń sọ àwọn pẹ̀lú ìyàwó lọ́kọ̀ọ̀kọ̀ káàjọ kan làwa ń ṣe. So, al-milal wal-jahl. So, inú ta fẹ́ tìtì nínú milal wal-jahl afẹ́ tìtì kọ̀dọ̀ ya al-kitab. Tàbá wá kó mú bẹ̀ yẹn, tí bá láti fẹ́ live, a ṣe ìtìbáṣù nínú àwọn tààfà tí wọ́n sọ nínú tíra yìí. Ká fi ṣe ìtìbáṣù ẹ̀ wá sí gbésí ayé wa ní Nàìjíríà yìí pé. Ẹ jẹ́ ká bá àwọn Christian gbé. Wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa al-qayyum. Èmi bàbá mi máa ń rán lọ, wá ní kí lọ gbé ẹran, wá ní kí lọ gbé fún ìyá Christian. Ìyá yẹn sẹ̀lẹ̀ ní ìyá yẹn. Ó rà pé ọkọ ìyá yẹn Mùsùlùmí ni. Èmi ọmọ ní ọ̀rọ̀ ti tàrífì yẹn mọ́. Àmọ́ ọmọ ìyá yẹn ọ̀rẹ́ mi ni. Ní ìlà gbogbo ẹ̀. Bí àbùdá fara bí bẹ́ẹ̀ tàrí kàtàkàtà ní súnà ìsìlámù ẹ̀rọ tó Christian sẹ̀lẹ̀ ní. Gbogbo tí bàbá ti rí nǹkan tí wọ́n fẹ́ hàn nǹkan fáwọn èèyàn, bàbá ò ní ká lọ ha fún alẹ́ nìkan ṣe bẹ́ẹ̀. Alẹ́ nìkan máa fún ọ̀hún náà pé nínú al-lafatul qulub. Ẹ máa fún àwọn nínú sàká ẹ fún àwọn alìkìtà ẹ fún àwọn tí wọ́n ti gẹ́nẹ̀ nínú àlífà tó ṣẹlẹ́sẹ̀ ní nínú àlífà olóògbòhùn kẹ́mi wọn kọ́ lé kò sí ẹni ká fún nìkan tí mo rẹ̀ nídò síyàn ẹlẹ́bìnrin jọ ilẹ̀ tó ìlú bá àlàfún ìwọ̀n ní àṣẹ ilé yá wọ́n bú gidi mẹ́rin àṣẹ ilé yá jùbìlẹ̀ tẹ̀lẹ̀kùlù so ẹ̀mí mọ́ sẹ́kẹ́sẹ́ rí ẹ ó ń bẹ lórí wípé àlàfún bí mẹ́rin àṣẹ ilé yá àwọn bú gidi mẹ́rin àṣẹ ilé yá yóò máa yọ sí ẹni tí bá ń ṣe kí ni ẹ tó bá ṣe dáadáa sí yóò sì máa bínú sí ẹni tó bá ṣe kí ni ọ̀dá ìyá sí àbá ní àṣẹ ní ìlànà ẹ̀sìn tẹ́sítà àbídíkù ló bá hùn mú fọ́tọ̀ọ́lá máa stàbílà ìsànà ẹ̀ẹ́sà àṣẹ ní ìlànà ẹ̀sìn tẹ́sítà àbídíkù ló bá hùn mú fọ́tọ̀ọ́lá máa stàbílà ẹ̀rí ẹ̀ṣẹ́ lájọ́ sáwọn èèyàn obìnrin ó kèfèé ló wá ní yóò láìkẹ̀ kó lè láìkẹ̀ ẹ fi ìwà pé àwọn èèyàn ẹ má fi jàgídíjàgan pé àwọn èèyàn sẹ́sì mọ́ ìgbẹ́sàwà sọ ni ẹ rìsálà mọ́kàzì ni ẹ rìsálà ṣẹ́kà Adam ni ẹ àwọn tẹ́ fẹ́ tàbí wọn kì í ṣe ẹranko èèyàn ni wọ́n ẹni mọ́ pé wọ́n kèfèé ní kẹwàá ní wọ́n máa gbọ́rọ̀ yìí kí ẹ sọ wípé èèyàn lè jókòó tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó ní ọmọ bàálù àwọn kí wọ́n bàálù ni bàálù tó wọ́yé ẹbí báwọn lọ́sẹ̀ bàálù lẹ̀ wọ́n wá fún ẹ ní síìtì bí wọ́n wá gbé pásọ̀ sí ẹ ọ sọ́sọ̀ fún àwọn olùgbàgbé òníkò níjòkó sílẹ̀ wọ́n jà ọmọ bàálù dáwọn yẹn ti ẹ̀gán èèyàn sanwó tó ẹ̀ tí ìrìnlá àti ìrìnlá mo làbújá lónìí wà láì àtọ̀ aláàtàwọn 600,000 ní ọjọ́ tíkẹ̀tì àbújá tó sílẹ̀ 600,000 naira fún tíkẹ̀tì àtàlọ́ àtàbọ̀ kí máa yọ bọ́m̀bẹ̀ pé káwàá gbé mi sí ẹgbẹ́ èyí tó sí rílẹ̀ tó sí rúnlẹ̀ ìwèrè àbí èyí tó sí kọ́wọ́ òkè kí wá mọ́ sáré rẹ̀ sọ̀fún ọ̀rọ̀ ọ̀sìn bá lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n kẹ́ jáyẹ̀ wọ́n mọ́ jáwà sí ìbọ́dún orí ni wàzú àìgbé ọlọ́wọ́ yẹ̀yẹ́ rẹ̀ so ìyún ni ẹwọ wá o lè kọ́ yẹ́ ibẹ́gbọ́ òjòkósẹ́gbẹ̀ Christian àmọ́ o lè jòkósẹ́gbẹ̀ mùsùlùmí ẹgbẹ́ kẹbìjọ dialogue ẹwọ ìwà wèrè ìwà tí ó bá lákàá ẹ ń ṣe nǹkan tó yàtọ̀ sí Islam ìbára láti kìtàbí lọ́nà ní àpè tààlà òye lákẹ́lẹ́ mẹ́tí sàwárí ń bẹ́ ìnẹ́dà wọ́n bẹ́ ìjẹ̀kùn ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون.
ìpínlẹ̀ kèfèrí ìpínlẹ̀ rọ́pọ̀ ya inú ìpínlẹ̀ gbogbo àwọn ruhaniyati kí ni ìpínlẹ̀ wọn malaka yẹn bèbè bábílà haruta wa maruta malaka méjì ni wọ́n sọ̀kalẹ̀ sáyé haruta ìkẹ́jẹ́ haruta so àwọn yẹn sì lọ bá wọn yu'allimuna an-nasa as-sihra وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر ويتعلمون إنما نحن فتنة رفع يالو أو كذا يقول له واي يفكر فتنة نيو جفني فلا تكفر أنا جبري ويتعلمون ويتعلمون منه ما يفرقون به بين المرء وزوجه وما فراقه إذا فراقه وما هم بضارين به من أو تعالى ما هم بضارين به من أحد إلا بإذن الله وذلك هذول في كتكايا لن أشياء ولهم وبعبارة ولهم ويتعلمون ما يضرهم ولا ينفعهم ما يضرهم ولا ينفعهم ìtọ́jú wọn lára ní tí ò ní ṣe wọ́n láǹfààní. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم so inú tíra yìí dábàá wá pé dábàá inú tíra ṣàròfẹ́ni tó láti sí òun náà ní ọ̀rọ̀ àwọn falasifa wípé ta'athara al-muslimuna al-falasifatu al-muslimuna ta'assaru bi afkari Aristotelis so wa hukama wọ́n dẹ̀ ṣe mọ̀kọ́rọ̀ náà àwọn ìkẹ̀lú pẹ̀lú hukama barahima al-hulud àwọn Indian philosopher gbogbo ilé títí tó fi dórí ọ̀rọ̀ Ibn Sina tí wọ́n pè ní Abyssinia Ibn Sina so Ibn Sina ní sí ní western world kò sẹ́ni kẹta ọmọ Ibn Sina ní western world tó gbogbo àwọn kẹyìn tó wà nínú àwọn ìgbàlá kọ́ á kì fásáfà nínú torí fásáfà laha atharun kabir fi tafriq al-ara' wal-firaq al-islamiyya so ibi dábàá yẹn lẹ́lẹ́rìn kọ́lọ̀ fún dẹ́gbẹ̀wá sí ṣùgbọ́n